لله ولا إله إلا الله والله أكبر الله أكبر عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Ọlọ́run wọlé agbára tó fi di Ọlọ́run lánàá, wọlé èyí tó fi di Ọlọ́run lónìí, wọlé èyí tó tún máa fi di Ọlọ́run lọ́la. Wọ́lá ipé wọn ni simami kulli shay'in biyadihi, simami al-amsi wal-ghadi wal-yawmi biyadihi. Ọwọ́ rẹ̀ náà nìjánu gbogbo nǹkan wà. A fi ìjánu ìṣàkóso ìlú ẹkùn yìí bẹ̀rẹ̀ láti national tó fi dé state tó fi dé local government. A fi lé Ọlọ́run lọ́wọ́. Pàápàá jùlọ àwọn tí Ọlọ́run kà yẹ tí wọ́n jẹ́ olórí fún wa bẹ̀rẹ̀ látòrí olórí ní federal pátápátá ó fi dé ọ̀dọ̀ bàbá wa olórí ní stéètì wa bàbá wa Awórò àti gbogbo àwọn ẹ́ńtọ́rẹ̀tì wọn tí wọ́n jọ máa darí wa káàkiri. Ọlọ́run àbẹ̀ọ́ àti ilé Ọlọ́run lọ́wọ́ àbọ̀ náà jọ dájú fún yé o. Agbára ọ̀tá mẹ́jẹ̀ kan ká wa. Gbogbo wa tá a wà níbí kì í ṣowó la bá wá bí, kì í ṣe nǹkan kan, a bá ìfẹ́ ìlú àti ìfẹ́ ọmọ Yorùbá àti ìfẹ́ orílẹ̀-èdè wa la bá wá sí bí. Ọlọ́run o, àbẹ̀ọ́ nínú àánú rẹ, àbò rẹ jẹ́ ó dájú lé wa lórí. Gbogbo àwọn elénìní wọ́n lá yí pé ìwọ ló borí fún ànábì wa Musa, ìwọ ló borí fún ànábì wa Nuha, ìwọ ló borí fún ànábì wa Yusufu, ìwọ ló borí fún ànábì wa Muhammad. Ilẹ̀ Yorùbá bàbá wa Ìgbòho àti gbogbo àwọn tí wọ́n kó jọ tí wọ́n ń jẹ́ àwọn ojú ẹyin lójú wọn tó fi wá dọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa yìí. Ọlọ́run dáàbò rẹ ó dájú lé wa lórí. A bẹ̀bẹ̀ fún ìṣọ́tọ́ lágbára. Ọlọ́run lọ́ba tí ń ṣọ́ ẹ̀dá, wọ́n ní ìṣọ́ Ọlọ́run ó kọjá ọlọ́dẹ, ààbò Ọlọ́run ó kọjá ọlọ́dẹ. Súlídà wà níbi àmì, abẹ̀bẹ̀ fún kọ́lá ìṣọ́ wa wá. Ìṣọ́ Ọlọ́run ó kọjá ọlọ́dẹ, ààbò Ọlọ́run ó kọjá ọlọ́dẹ. Súlídà wà níbi àmì, abẹ̀bẹ̀ fún kọ́lá ìṣọ́ wa. Gbogbo wa tá a péjọ yìí níbi tẹ́nìkọ̀ọ̀kan wa ti wá, olórí wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá wa Awórò wọ́n ní kí ààbò Ọlọ́run tó tẹ̀lé wa débí ó tún bá wa padà síbí láti wá. Ẹ bá mi sàmì dáadáa. Ọlọ́run má ti yí ṣubú o, Ọlọ́run má ti yí ṣubú o, Ọlọ́run má ti yí ṣubú o. Nínú tó ṣòro darí lè yẹn wà, ẹranko ṣòro darí, àlìjẹ̀nú ó dùn darí ẹranko. Ó já sọpẹ́, ó padà já sọpẹ́, Ìgbòho Ṣàmú ló padà já sọpẹ́, ẹni sọ lẹ́nu ó pàdánù ohun gbogbo. Olùbàdàn kábíyèsí ẹ ṣeun o. Àìmọye ìgbàlárò kan àti mẹ́kún sùn dá wá, àìmọye ìbéèrè tí bàbá dámì àti bíra ẹ nígbà ojú ogun lè. Ọmọ olórí oníkú sí pọ́ọ̀ṣìkà, bókun díẹ̀ kókó sí kòtò mọ̀nàmọ́ná àṣìṣe ìmọ́lẹ̀ fọ́mọ olóore o. Olùbàdàn kábíyèsí àmúre, ọba Lámídì Ládọjà. Bàbá ló lọ́mọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ọlọ́mọ. Bàbá rántí bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n rí pé má jà sọ́lá ò kí n jíjà ẹbí o. Ọba Ládọjà ló jẹ́ kó tún yé mi pé Ìbàdàn kọ̀ wọ́ sí Ìbàdàn kan yàn jẹ́.
fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ààrẹ wa aṣíwájú Ahmed Tinubu torí bárẹ̀ ò gbà kó sóhun tẹ́nìkan ṣe sí. Gbogbo ọmọ Oòduà ní tilé toko, gbogbo Afẹ́nifẹ́re nílẹ̀ yìí àti lókè òkun amóore o. Kàlàáfíà ó jọba ní Sunday Igboho ń fẹ́. Kórílẹ̀-èdè yìí gòkè àgbà káwọn ọmọ Yorùbá wà lálàáfíà. Gbogbo ajínigbé ajínigbá dọ̀rọ̀ ìtàn lọ́mọ Adéyẹmọ ń fọ́n rere. Gbogbo onílára ẹ̀dá ẹ̀ káàárẹ̀, gbogbo abẹ̀yìnbẹ̀bọ jẹ́ múra sí i o. Ó tàn bí ó tàn lórí wọn nígbà tójú ogun lé. Ẹ ti gbàgbé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́. Tó bá ní kó kan ilẹ̀ tó máa mọ̀la kò sẹ́ni tó yé. Ẹ jẹ́ àfìfẹ́ lò ká ṣera wa lọ́kàn ní màjà sọ́lá ń fẹ́. Torá lọ́pọ̀ à ń jọ wọ́n, àníyàn à ń jà tẹ́. Ọmọ ẹlẹ́ran tó ń jẹ gungun ká fòpin sí o. Ìgbòho ṣàmó kí ọ̀ka bọ̀. Ilé bàbá ọmọ kó màmá bọ́mọ lẹ́rù. Olùbàdàn kágbá má ṣetán lórí ilẹ̀ o. Ìgbòho ti dé mo kí ọmọ ajá sọ́ọ́lá o. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.